pát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 á ǹjẹ́ ẹ tún kú ilé mọ kárálé ẹ̀rì wá mo kérò ọ̀nà gbogbo ẹni tí ń bẹ ń wájú pátápátá mo kí gbogbo yẹn kú wájú. ǹjẹ́ ẹ ká ni mí mo tún ti dé ọmọ adúró fọ́tílé òtítà lé mọ wọ̀lú ọmọ arẹ́rù mẹ́sàn. màmá pé mo dé ají pariwo bí ẹyọ kó má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí mọ́kànlẹ̀kùn wọ́n wọlé àròyé wá ìpínrin ni mí ọgbà gbogbo aṣọ òkín ni mí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀. borí bá kún alábẹ́ni ẹja ké sí bọ́bá jẹ́ odò lókun ẹja ránṣẹ́ pèrán òmùwẹ̀. bá a bá ń sọ nípa ẹjọ́ ẹwẹ́ àtàròyé tó mọ́gbọ́n wọ ẹja rántí olóògbòrò ẹyẹ olóhùn tó dùn. ìbákà ló lè mẹ́sí àròyé ìran àwòkó lọ gábọ́jà ti káforin dára. ọ̀rọ̀ Yorùbá nation Yorùbá nation ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. àárìgbà ni àbá ànírìgbà kí ni ń ṣe àtakò kí ló jẹ́ olùdènà kí ni ayídínà. ǹjẹ́ ẹ fura pé ọ̀rọ̀ Yorùbá nation àti fẹ́ gbà sẹ́gbẹ́ kan pẹ̀lú ọ̀rọ̀ kan. How well are we prepared before? mo ní ìmúrasílẹ̀ wa lórí Yorùbá nation sáà ti múra tán tẹ́lẹ̀tẹ́lẹ̀. bó bá jẹ́ pé a ti dira a ti múra a ti rẹ́dì Ọlọ́run ọba mi ń gbọ́ kò sí ní tó lè gbé a kó lójú ọ̀nà. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wá sún ọ̀rọ̀ Yorùbá kú ò kò yẹ kó rí bẹ́ẹ̀ mẹ́. àsìkò sẹ́yìn lásẹ̀sẹ̀ wá gbà wípé wòlíì Ọlọ́run wàlíyì Ọlọ́run náà ni bọ́ ìkóńkóló mánù kóńkóló gáì kóńkóló àkàndá ọ̀rọ̀ awé kóńkó ṣe. kìí ṣe ká rojọ́ ká ṣàròyé lásán ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká fa kò mọ òkun ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ tó fẹ́ mú òkun sísàlẹ̀ odò ká fà á yọ síta gbangba. dòǹgì gbé fún àlàáfíà
Àkàndá kó tó di pé wọ́n tẹ̀ síwájú ẹja fọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. Ọpẹ́ mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba aláwùrábí, ọba tó dá wa sí, tí ń kẹ́ wa, tí ń gẹ̀ wá, tí ń pa wá mọ́ lójoojúmọ́. Ògo ni forúkọ yín sáàtì yín. Ẹ kú ìrọ̀lẹ́ bọ́ bá jábá aago wá bá papọ̀ mọ́tọ̀dọ̀ yín. 7:16 làwa wà, aago 7 kọjá ìṣẹ́jú 16 bíi tí ò bá rí bẹ́ẹ̀ ẹ má bínú Ọlọ́run. Kí ló dé tí orílẹ̀-èdè location náà ìyẹn Nàìjíríà kì í appreciate àwọn talent tiẹ̀? Ẹnìkan kú, mo lẹ́nìkan rèwàlẹ̀ àṣà, mo ní ọ̀pẹ́ yẹ̀ ẹ̀kẹ́ tó mú lérò ṣubú, ta lẹni náà tó kú? Ẹni tó kú kì í ṣòkú ọ̀fọ̀, ṣùgbọ́n òkú tó yẹ ká ṣàpọ́nlé ni. Kò yẹ kí ti tiyín ó di ọ̀yẹ́ kẹ́yìn náà ó gbọ́ nípa rẹ̀. Otto Nigeria pledge. I pledge to Nigeria, my country, to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and uphold and honor and glory. So help me God. Ẹnìkan ló compose ẹ̀ bọ́ ọ̀bá mọ̀. Ìyá tó compose ẹ̀ ló wá kú yìí. Ǹjẹ́ wọ́n gbọ́? Ǹjẹ́ yín gbọ́? Ǹjẹ́ àwọn náà mọ̀? Ǹjẹ́ Nàìjíríà kéde rẹ̀? Ǹjẹ́ ìjọba tí ń bẹ lóde kéde rẹ̀? Ta ló yẹ kó sìnkú ẹ̀ bí kì í bá sí Nàìjíríà? Come on. Ìyá yìí kì í ṣe òkú ọ̀fọ̀, bó bá jọmọ Fúlàní ni a ti rí inú ọmọ Yorùbá tí yóò ti máa bá wọn kẹ́dùn, a ti rí inú ọmọ Yorùbá tí yóò ti máa kí wọn kú oríire. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni, kí ló dé tí ìran Yorùbá kì í appreciate nǹkan wọn? ẹni tó dárúkọ màmá yìí, Nigeria pledge ọ̀hún náà lèmi Àkàndá yí sí Yorùbá. Ẹ fẹ́ gbọ́ Yorùbá ẹ̀, ọ gbọ́ Yorùbá ẹ̀, ẹ fẹ́ gbọ́ Yorùbá ẹ̀. Ẹni tó ṣe é fi ọkàn tán àti olótìtọ́ ènìyàn, láti sìn pẹ̀lú gbogbo agbára mi, láti sa ipá mi fún ìṣọ̀kan rẹ̀ àti láti gbé ga fún ìyìn àti ògo rẹ̀, kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. Tó ń gbọ́ lẹ́ẹ̀kan sí i. Mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo, ẹni tó ṣe é fi ọkàn tán àti olótìtọ́ ènìyàn, láti sìn pẹ̀lú gbogbo agbára mi, láti sa ipá mi fún ìṣọ̀kan rẹ̀ àti láti gbé ga fún ìyìn àti ògo rẹ̀, kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. Ìyá yìí olórí wàlẹ̀ àṣà, orúkọ màmá òun á máa jẹ́ Professor Felicia Adébọ́lá Adédoyin. Ó kú at the age of 83 years. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní kì í ṣòkú ọ̀fọ̀, bọ́tì ó yẹ ká ṣèrántí ẹ̀ dáadáa, torí pé ẹni àpọ́nlé ni màmá yìí. Ẹni tó ṣe nǹkan tí tọmọdé tàgbà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé pọ́n ẹnu, tó jẹ́ pé kò sí iléèwé kan, bóyá private ni àbí public, tí wọ́n lu assembly lójúmọ́ kan tán bá ti ka national anthem, dandan nìkan ka the pledge. That means màmá yìí ó wúlò fún wa. Ẹni tó yẹ ká rántí ẹni, ẹni tó yẹ kí ìjọba ó rántí ẹni, òkú ìjọba ló yẹ kó jẹ́. Possibility ń bẹ kí federal government ó máa mọ̀ wípé òkú àwọn ló yẹ kó jẹ́, àwọn ló yẹ kí wọ́n sòkú ẹ̀. Báwo ni ìtàn màmá yìí ṣe lọ? Jẹ́ n sáré brief ẹ díẹ̀ kó tó di pé wọ́n ṣètò bí n bá sọ nípa rẹ̀. Ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbẹ́ ẹ̀ ní òwò tó má burú rẹ̀ dání ni ó ń tọ́ka bí wọ́n ṣe sọ náà. Yorùbá ò kì í appreciate èèyàn, àjọmọ̀ bẹ́ẹ̀. Nàìjíríà ò kì í appreciate èèyàn, àjọmọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa láǹfààní láti appreciate àwọn tí wọ́n ti ṣe nǹkan àrà síwájú. Lágbára Ọlọ́run láìpẹ́ possibility ń bẹ kí n láǹfààní láti máa ṣe nǹkan kan nípa àwọn akọni tó ti lọ. Ìyá ó lè jẹ́ audio, ó lè jẹ́ fídíò. Láìpẹ́ n ò promise yín o, k'Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ ni. Ẹrù pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, Professor Felicia Adébọ́lá Adédoyin ó kú at the age of 83 years. Lecturer ní University of Lagos. Ó dẹ̀ tún jẹ́ consultant fún àjọ United Nations. Bákan náà, ǹjẹ́ ẹ mọ nǹkan tí ó ru màmá yìí? Ó compose Nigeria pledge lọ́dún 1976 láyé ìjọba ológun olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́. Ǹjẹ́ mọ nǹkan tó ru màmá yìí sókè? Àwọn ọmọ ẹ̀ ni wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ yẹn àwọn máa ń ka, wọ́n máa ń recite something like that láwọn iléèwé tí wọ́n lọ, bóyá ní New York, bóyá
wọ́n máa ń ka oath of allegiance níléèwé ní New York àti eléyìí tó wà ní Ghana ìyẹn náà máa ń ka state pledge ní Atinimota ní orílẹ̀-èdè Ghana. àwọn yìí ló máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ màmá wọn ń gbé èwo ní ti Nàìjíríà. màmá yìí náà dẹ̀ gbìyànjú àwọn náà kọ tiwọn. wọ́n gbé jáde ní inú ìwé ìròyìn Daily Times ní July 15, 1976 nínú átíkù kan tán pè ní loyalty to the nation pledge loyalty to the nation pledge. láti ibẹ̀ ni wọ́n ti fi hàn ẹni tó jẹ́ olórí ìjọba ológun gbà yẹn ìyẹn Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ wò ó wá modify ẹ̀ òun ló wá introduce ẹ̀ sí ilé ìjọba ó introduce ẹ̀ ó wá mandate ẹ̀ sí àwọn ilé ẹ̀kọ́ káàkiri wípé lórí assembly láràárọ̀ tán bá ti ka national anthem tán kí wọ́n máa ka the pledge náà. nígbà tí wọ́n kọ́kọ́ ṣèfilọ́lẹ̀ rẹ̀ nígbà tí wọ́n launch the universal free primary education tá a máa ń pè ní UPE and Ọbásanjọ́ wá decree ẹ̀ pé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa ka national pledge ní assembly wọn. nígbà tó di ọdún 2005 Professor Adédoyin ìjọba àpapọ̀ wọ́n dá lọ́lá wọ́n fún ní officer award officer of the order of the Niger ìyẹn OON. òun náà ni wọ́n fi dá màmá yìí lọ́lá. eléyìí ti túmọ̀ sí wípé èèyàn pàtàkì ni wọ́n èèyàn àtàtà ni wọ́n ẹni tó yẹ ká ṣàpọ́nlé ẹ̀ ni wọ́n ṣùgbọ́n ntọ́ yẹ kíjọba àpapọ̀ ṣe fún wọn ó ju eléyìí tí wọ́n ti ṣe fún wọn lọ. ẹ kú kalẹ̀. ibi tá à ń lọ ò jìnnà ibi tá a fẹ́ yà náà ò ní pọ̀ púpọ̀ á ṣe kéékèèké á gé pépè gbígbé ọba bó onísọ̀nà ni. kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí? a fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation àti àwọn ìdènà ẹ̀ Yorùbá nation and its obstacle. kí ni àwọn nǹkan tá a lè pè ní ayídínà tó dínà Yorùbá nation? ó wá látọwọ́ yín ó wá látọwọ́ mi ó wá látọwọ́ àìnífẹ̀ẹ́ ara wa ó wá látọwọ́ àìgbọ́ràn síra wa lẹ́nu ó wá látọwọ́ wrong approach ó wá látọwọ́ ìfẹ́ ọkàn ẹni tó jù fẹ́ ẹ̀yà ẹni tàbí fẹ́ ìlú ẹni tàbí fẹ́ orílẹ̀-èdè ẹni lọ. àìlèjọṣe papọ̀ àwọn olórí wa òun ló fà á tọ̀rọ̀ Yorùbá nation fi ń wọlẹ̀. Yorùbá ní ìkùnnígbẹ́dẹ́ àdá Yorùbá náà ni wọ́n ṣera wọn. oríṣiríṣi nǹkan ló dí wa lọ́nà oríṣiríṣi nǹkan ló jẹ́ ká máa fà á ńlẹ̀ oríṣiríṣi nǹkan ló bomi tútù sáwọn èèyàn lọ́kàn because tẹ́ bá wo orí ẹ̀rọ ayélujára káàkiri ẹ rí i pé ariwo Yorùbá nation ó ti ń rọlẹ̀ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ṣé mọ̀ wípé mo béèrè irú àwọn ìbéèrè yìí sẹ́yìn wípé ǹjẹ́ àti múra ṣé àní ṣe débì kan kọ́ rẹ̀ wá gbogbo àwọn nǹkan tí mo béèrè ńgbà náà gbogbo ẹ̀ náà ló ti ń ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọn gbóhùn lágbájá wọn gbóhùn tàmẹ̀dùn. mọ́dẹ̀ ti sọ wípé tó bá tó stéèjì kan yóò rẹ àwọn èèyàn kan tí wọ́n ń ṣe agbátẹrù àwọn nǹkan kan because ẹlẹ́rù ní kọ́ fẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ jà fún yàn bó bá ti gbé tí ọ̀rẹ́ ni bá gbé yóò padà sú yóò padà drop ẹ̀ ìgbà náà ni ó di pé ọlọ́mú ń gbọ́mọ̀ ìyá ẹ̀. àkọ́kọ́ Yorùbá nìṣòro wa mo jẹ́ kó yé wípé olórí ìṣòro àkọ́kọ́ tá a kọ́kọ́ ní òun ni àwọn olórí wa because mo jẹ́ kó yé wípé ìgbàkigbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa referendum a bá fẹ́ béèrè ìrànlọ́wọ́ láti ọwọ́ àwọn àjọ kan tí ń bẹ lókè òkun bíi United Nations, European Union, African Union, ECOWAS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá fẹ́ béèrè àtìlẹ́yìn lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan mo jẹ́ kó yé ṣùgbọ́n àwọn èèyàn ò gbàgbọ́ wípé àwọn tọ́jú olórí wa náà máa approach èmi kọ́ ẹ̀yin kọ́ àwọn tí wọ́n fẹ́ approach yìí àwọn gangan ni wọ́n ń tà wá kí wàá lè rò pé wọ́n sọ fún wọn wọ́n máa jẹ́ kó yé wọn wípé a ní pírọ́blẹ̀mù kankan pé pírọ́blẹ̀mù tá a ní
internal problem ni a lè settle ẹ̀ fúnra wa. wọ́n wá gbóríṣiríṣi option kalẹ̀ fáwọn yẹn àwọn yẹn náà ò ní interest nínú pé ká pín àwa gangan ò tí ì dé stage tá a fi lè sọ wípé a fẹ́ lo agídí wa a fẹ́ lo agbára wa because ẹnu tiwa gangan ò kò ọ̀nà tá ń gbà láti agitate wrong channel ni lára ẹ̀ ni wípé àwọn tó jó lórí wa mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ló dé táwọn olórí yóò lè ṣiṣẹ́ papọ̀ kí ló dé tá a lè ṣiṣẹ́ sójú kan kí ló dé tí àwọn tí wọ́n jẹ́ olórí nínú agitation yóò lè pe gbogbo agitators papọ̀ sójú kan àìlèpè wá papọ̀ ńlọ́jẹ́kẹ́ mọ́ ọmọ gbọ̀tọ̀ káfí ọmọ gbọ̀tọ̀ àìlèpè wá papọ̀ ní ọ̀jẹ́ kájọ pàtọ̀pọ̀ ńlọ́jẹ́ kí tọ̀ ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí ò fi ó ṣùkùṣùkù because a ní ọ̀tá internally àwa ní ọ̀tá láàrin àwọn ẹ̀yà tó kù approach wa ò ní wípé a gba ọ̀nà kan náà táyé fẹ́ gboríyìn Kẹ́hìndé fẹ́ gboríyìn irọ́ o àìfàgbàfẹ́ nìkan kì í jẹ́ ká yógún ìwọ làgbà èmi làgbà kì í jẹ́ kí létí baálé bá gbé pọ̀ ogún géré torí pé kálukú ni ó fẹ́ jẹ mọ́gàjì ilé bàbá tiẹ̀ àfi ká fàgbàfẹ́ nìkan àfi ká gbà fúnra wa mo wí kíní kan jọ ní mo ní Professor Banji Akíntóyè bàbá ti dàgbà lẹ́yìn bàbá yìí ta ló tún lè gbẹnu sọ ta ló lè kópa tí bàbá yẹn ń kó ta ló lè gbìyànjú bí bàbá mo tún wà rìn wa mi ò rí mọ́ that means ara ti dára àgbà fún bàbá Banji Akíntóyè so táwọn ọmọ bàbá bá wá pé bàbá pé dádì wọn bá tẹ gbìyànjú yẹn tó ẹ̀sìn mi fàlàáfíà ara yín ta ni yóò gbé mántù yẹn from there ẹ rí i pé ó fẹ́ kò sí dáhùn fún àwọn tẹ́ lè pè láṣíwájú wọn á sọ fún pọ́tọ̀ ní nǹkan táwọn ń béèrè kì í ṣe tẹ́yìn ń béèrè làwọn ń béèrè now oríṣiríṣi ọ̀nà mo sọ fún yín wípé àwọn tó jálàtakò àwọn tó jó lóṣèlú could you believe wípé àwọn gan ti ń gba wájú wa ntọ́ yẹ ká sọ pé a fẹ́ ṣe wọ́n ti ń ṣe on our behalf débi wípé ohun wọn làwọn èèyàn máa gbọ́ wọn ò rò páwa là ń sọ̀rọ̀ do you know sir do you know ma wípé ní ìpínlẹ̀ Èkó àwọn olóṣèlú wọ́n ti ń tojú bọlé káàkiri wọ́n ti ń pe àwọn èèyàn jọ wọ́n ti ń béèrè dátà wọn wọ́n ti ń béèrè BVN wọn wọ́n ti ń sọ pé kí wọ́n wá rẹ́gísítà registration wọn ọ̀nà méjì ni wọ́n gbà lò ní tí wọ́n fi ń béèrè BVN wọn dátà wọn complete orúkọ wọn òun ni wípé wọ́n á fún wọn lówó against 2023 láti prepare ara wọn fún 2023 ẹ má gbàgbé wípé wọ́n ti fìṣẹ́ sí àwọn èèyàn wọ́n ti fi ibi pa wọ́n dé stage pé tán bá rí 2000 naira wọ́n sáré sí i so gbogbo àwọn tán bá ti gba dátà wọn yẹn wọ́n á send owó sí wọn ṣe mọ̀ pé àwọn lówó ńlẹ̀ àwa tá à ń béèrè fún Yorùbá Nation àwa ò lówó kankan tá a fẹ́ pín a ṣe flyer ni a ṣe lé ni a ṣe tọ́ ni ìwọ̀nba àwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n ń rún párúnṣẹ̀ sí àwọn èèyàn kọ̀ọ̀kan náà ló tún wọ̀ lọ́rùn àwa ò dẹ̀ lówó tá a fẹ́ á fáwọn èèyàn kọ̀ọ̀kan ẹ má gbàgbé wípé olóṣèlú tí ó bá ti lówó lọ́gán àwọn èèyàn ò ní tẹ̀lé lẹ́yìn now àwa tá a wá ń béèrè fún Yorùbá Nation tá a dẹ̀ mọ̀ wípé àlówó tá a fẹ́ á fún yàn a gbọ́dọ̀ lọ́rọ̀ gidi lẹ́nu láti sọ fáwọn èèyàn bára ilé ẹni bá lẹ́sẹ̀ ìyẹn lẹ́nu bára ilé ẹ bá lẹ́nu ìwọ náà lẹ́sẹ̀ ó ní mo fi ń sọ wípé ká má rí kárí gẹ́gẹ́ bíi project kárí gẹ́gẹ́ bíi brand ká má fọkàn sí pé n ta fẹ́ gbà lójú ẹsẹ̀ ká wá tẹpẹlẹ mọ́ project wa wípé a gbọ́dọ̀ sọ di ìtẹ́wọ́gbà fún gbogbo èèyàn mo ṣàlàyé fún wa ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kì í dùn bí ìwọ ní rí ìmọ̀ korò bí ìjogbo ní ọ̀rọ̀ rú wa ò lè tà ńgbà tá a lówó lọ́wọ́ a sì wá sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ilé la wà tá a ti gbọ́ pé ní orodò fọ́kété lára tí mo sọ náà ló ti ń ṣẹlẹ̀ yìí èèyàn mélòó ló ń gbọ́rọ̀ agitation ibi mélòó lẹ ti fẹ́ ṣe rálì kí lẹ̀ ń sọ nínú rálì tẹ́ ń ṣe ẹ kàn ń wọ́ lọ nínú àwọn
kárìn láti ibì kan débì kan kọ́ ni wọ́n ń pè ní rally kílẹ̀ achieve láti ibi tẹ́ ẹ ti rìn débi tẹ́ ẹ lọ ìyẹn ló wà very very important. ẹ lè mọ́ rìn láti Alákíá dé Ìwó ròdù kọjá wípé àǹfààní tẹ́ ti jẹ́ ń bẹ̀ àwọn ọkàn tẹ́ ti jèrè ń bẹ̀ yóò ju kẹrin láti tógeètì ńbàdàn bí kẹ́ẹ̀dé Ọmí Àdìó lọ́hùn-ún. so wrong approach ńlá fún agitation wa ńlọ máa jẹ́ kó tètè rẹ̀ wá lójú ọ̀nà anything téèyàn bá ti wà too eager sí tó bá ti ní aggressiveness sí ìmọ̀ ń sá ni èèyàn máa le èèyàn sì lè mọ́ lè bá ìyẹn ló tètè máa ń bomi tútù síyàn lọ́kàn mo sọ nígbà yẹn ó dàbí àwàdà mo ní ẹ má fún ní gbèdéke ẹ tó bá ti di ìgbà báyìí tá a bá ti rí ìgbà báyìí tá a bá ti rí nǹkan báyìí láṣẹ mo ní ẹ má fún ní gbèdéke ẹ járe gẹ́gẹ́ bí project ẹ má jà fọkàn sí pàwọn la máa achieve ẹ possibility ń bẹ kọjá wa la achieve ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká ní lọ́kàn wípé a fẹ́ pave way a fẹ́ lànà lẹ̀ fún àwọn ògo tí ń bọ̀ lẹ́yìn wọ́n rí ibi tọ̀. a lè gbà before 2023 ó dẹ̀ wá lè jẹ́yìn 2023 látòórí gbà. mo sọ̀rọ̀ ńgbà yẹn ó dàbí àríìrí sọ mo láwọn tó ń sọ wípé kò ní sí election ní 2023 kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́ bí ìgbà téèyàn ń ta kò jọba nìyẹn. by the time tí gọ́ọ̀mẹ̀ntì bá máa tó pa yín lẹ́nu mọ́ ẹ̀ ní láǹfààní àti sọ nǹkan kan pa ẹ̀ mọ́. kò sí ẹ̀dá náà tó lágbára tó jọba àti ẹ̀jẹ̀jọba tí ò láàánú èèyàn kankan lójú yìí àjẹjọba tí ò rí tẹnì kankan ròyé. lára nǹkan tó jẹ́ obstacle fún wa tó jẹ́ ìdènà fún wa wrong approach. lára ẹ̀ ní àìjọṣe papọ̀ ànílànà kan ṣoṣo tó kó gbogbo wa papọ̀ I mean the whole agitators. ìyapa kálukú ń ṣe tiẹ̀ bó ṣe rí ni kálukú ń ṣe tiẹ̀ bó ṣe yé ni. lára ẹ̀ náà la tún wá ń ta kóra wa àwa tá a láwọn agitate àwa náà tún ń ta kóra wa. báwo la ṣe wá fẹ́ achieve bó la ṣe fẹ́ achieve goal wa ńgbà tẹnu ọ̀bá kò ńgbà tá a bá jọ ṣe. meanwhile mo tún sòótọ́ kan wípé ìwọ̀nba àwa péréte la ń agitate ìwọ̀nba àwa péréte la mọ̀ nípa Yorùbá nation. àwọn kan ti believe pé tí àwọn kìnnì kan 1000 tán bá ti wo fídíò ẹ tàbí kìnnì kan million tán bá ti láìkì ọ̀rọ̀ tó sọ gbogbo ayé ti gbọ́ nǹkan tá à ń sọ nìyẹn. majority ni ò sí lórí social media majority tó wà lórí social media ní Nàìjíríà ńkọ́ ló lè wo programu 30 minutes 1 hour 1.5 hours 2 hours 3 hours pẹ̀lú data tí ń manage. grace ta ní ni time ta sọ wípé à ń ṣe rally yẹn níṣẹ́ tá fi máa wọ́ káàkiri tá fi máa kọrin ọ̀tẹ̀ tá fi máa ṣépè ẹ̀ ṣe já sọ̀rọ̀ ìtùnú fáwọn èèyàn tá a bá ń rí ká jẹ́ kó yé wọn wípé Yorùbá nation the only solution fúnra Yorùbá láti bọ́ kó olóko ẹrú nìyí. lára nǹkan tó tún jẹ́ obstacle wa òun náà ni àwọn èèyàn ara wa. do you know wípé àwọn kan sẹ́ndì mẹ́sẹ̀gì nípa referendum wọ́n ní referendum kan fẹ́ wáyé ní June 12 ọdún tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sẹ́ndì kíní yẹn sí mi màá ní mi mọ̀ ń pa rẹ̀ yes mo ní mi mọ̀ ń pa rẹ̀ mo á bẹ̀rẹ̀ sí ní gbá research nípa referendum yẹn do you know páwọn politician ni wọ́n organize referendum ọ̀hún online. so referendum tí wọ́n láwọn fẹ́ ṣe fake and fraudulent referendum ni àwọn náà ni yóò gbé kalẹ̀ àwọn ará wọn náà ló máa fòtì ń bẹ̀ tó bá ti wá di June 12 wọ́n wá kéde ẹ̀ fún gbogbo ayé pé ìran Yorùbá sọ́pọ́tì one nation pé a fẹ́ restructuring. because tẹ́ bá wò dáadáa sẹ́yìn mo ti ní anybody tó bá pè fún referendum ọlọ́ta Yorùbá ni because vote ní referendum. number 2
ó ní pé gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ accept, gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ fọwọ́ sí referendum. We can't do it alone. A lè dédé sọ pé káwọn yẹn wá tò síwájú ilé wa pé kán máa ṣe referendum bẹ́ẹ̀. It's never done like that. Gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ accept páwọn gbà wá láàyè káwọ́ di referendum. Àfi tá a bá fẹ́ ṣe online yẹn ọ̀dẹ̀ wà feasible. Èèyàn mélòó lọ́mọ bá ṣe ń ṣe, èèyàn mélòó ló fẹ́ vote online, èèyàn mélòó ló tiẹ̀ yé, èèyàn mélòó lẹ fẹ́ kó wá ṣe. So ò ní wípé àwọn yẹn tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣí àkínní yẹn because ó kárí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí, ṣùgbọ́n gbogbo àwọn tó sẹ̀ǹdì ẹ̀ sí mi mú ní ìmọ̀ nǹkan kan pa rẹ̀ mi ì dẹ̀ gbàgbọ́. Because àti prepare débi tá a fi lè hold referendum. Ẹjọ́ ẹni tí ń pè yìí sọ̀rọ̀ ilẹ̀ fẹ́ dá sí ni àbí nǹkan míì. Hello. Orí ètò ni mo wà ṣé ẹ fẹ́ dá sétò ni àbí ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ. mo fẹ́ dá sétò ni o. Ìyá pápápá ni kẹ́ ẹ jẹ́ ká ṣe sà pápápá ni. Àti fans la ti ń pè yín o. Mo mọ̀. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ni mo ní kí n dá sí. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn èmi rò ó pé kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ pé gbogbo àwọn agitator ẹ jẹ́ ká pera wa jọ. Èmi kọ́ ni màá pe agitator sà, àwọn àgbà ni yóò pe agitator, kò sí agitator tó fẹ́ dá mi lóhùn. ẹ máa gbọ́ ẹ jẹ́ káwọn àgbà pé ẹ má jẹ́ ká fẹ́ ẹ̀sìn ara wa síta. Àwọn ìtúndà àwọn táwọn amíbà mọ nǹkan tá à ń ṣe. Send owó sílé láti jẹ́ pé kọ́ fi ṣe pé kọ́ fi ṣe ìwé àjẹ́ àwa náà bíbẹ̀ oríṣi ìta wa. Ẹ̀yin hello sir. Hello sir. Mo láǹfààní àti sọ fún wípé ẹ̀yin tẹ́ ẹ wà lábúrọ̀dù gan-an ẹ gbé kínní ọ̀hún sọ́kàn ju àwa tá a wà nílé lọ. Mo láǹfààní àti sọ bẹ́ẹ̀ because jíjà fitafita tẹ́yìn jà fitafita káláwa gan ṣe bẹ́ẹ̀ ni àbá ti tètè kínní ọ̀bá fojú hàn jù báyìí lọ. Àwa náà mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹ mọ̀ pé ìyà àti ìṣẹ́ pọ̀ lára àwọn ará Nàìjà tó bá ti nígbà táwọn kan wọ́n fáwọn kan ní 1,000 pé Fáyẹmí fáwọn kan 1,000 ọlọ́kadà wọn ní kọ́ lọ jẹ́ rally against the Oòduà nation. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Tó yẹ yín. Àgbọ́yé. Àwọn program yìí dẹ̀ sọ yìí èmi ò fẹ́ jẹ́ ká máa sọ síta àwọn tó jẹ́ ọ̀nà. Àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ gbé àkíyèsí ara wa sí sà. Bọ́yá ń sì mí gbọ́. Àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ gbé àkíyèsí ara wa sí. Ok, referendum tán náà fẹ́ ṣe tó jẹ́ fake referendum ẹ fẹ́ káwọn èèyàn fọ́ọ̀lù sí ni. Àbí kò tí ì yé mi. Àwọn èèyàn organize fake referendum wọ́n dẹ̀ ń ṣe àì lórí WhatsApp majority dẹ̀ believe pé òótọ́ ni. So tó bá di June 12 wọ́n wá carry it out online wọ́n ti send kí lorúkọ ẹ̀ wọ́n ti send website tẹ́ máa fi sí tẹ́ máa fi vote wọ́n pè yẹn ní yorubadecide.com miwa fake ni miwa yorùbá ọmọ nǹkan kan pa ẹ bèrè lọ bàbá Bánjí Akíntóyè bàbá ọmọ nǹkan kan pa rẹ̀ so mi tí mọ nǹkan tá a ti ń sọ ń bí tí kò yẹ ká sọ tí ò yẹ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ kí ló yẹ tó òótọ́ ọ̀rọ̀ mọ́ ń korò èmi kọ́ ni máa pe agitator gangan no who am I láti pe agitator kan ṣé lára àwọn agitator tó yẹ pé tẹ bá pè wọ́n ní píkọ́ yín bẹ́ẹ̀ bá send message wọn ní reply àwọn àgbà iṣẹ́ àwọn àgbà lélẹ́yìí jẹ́ mò ń pàkíyèsí àwọn àgbà mo ti pè wọ́n mo ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn láìmọye ìgbà tán bá fẹ́ kájọ ṣe kíkiní yọ bọ́ sójú ẹ̀ kí iṣẹ́ wa ó tètè yọ dandan ni kájọ ṣiṣẹ́ sójú kan náà kì í ṣe léyìí tí Táyé fẹ́ gboríyìn tí Kàǹdé fẹ́ gboríyìn wọn kì í achieve nǹkan bẹ́ẹ̀ yẹn náà o ẹnìkan fẹ́ jẹ́ kó jógo tóun pé èmi ni mo ṣe kán lè mọ̀ pé mi mo ṣe no it doesn't work like that ẹni tó bá fẹ́ lead ọmọ fèrè sípò ọmọ ẹ̀yìn ni that is tó bá jẹ́ lóòótọ́
la fẹ́ achieve ẹ̀. so òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ òun ni wípé àwọn olóṣèlú ti ń gba dátà àwọn èèyàn káàkiri nípínlẹ̀ Èkó nílùú Èkó. dátà yẹn wọ́n ó lò lọ́nà méjì, àkọ́kọ́ láti fún wọn lówó, ẹlẹ́ẹ̀kejì láti conduct poll. so gbogbo ẹ̀ láti tako Yorùbá Nation. gbogbo ẹ̀yin ará Èkó tán bá ti wá ẹ má tọwọ́ ara yín bọ́ sọ lọ o, ẹ má fẹ́ nìkankan ní dátà yín because ó wà risky. wọ́n ní o mú BVN ẹ wá ìwọ náà fẹ́ fi ilẹ̀ sáwọn èèyàn tó mọ̀. so ẹ jẹ́ ká take note gbogbo àwa tá a wà ní ìlú Èkó. lára àwọn nǹkan tó jẹ́ obstacle wa tẹ́ bá wò ó nígbà tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari lọ sí ìlú Èbó fún ìtọ́jú, àwọn ọmọ Nàìjíríà kan jáde síta wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin òwe, wọ́n ń bu, wọ́n ní kó padà sílé. you do believe pàdé ráwọn ọmọ Yorùbá kan tí wọ́n lọ sí Nigeria Embassy tí wọ́n lọ ń ṣàdúrà fún Buhari tí wọ́n sọ pé Buhari làwọn ń fẹ́, Buhari ò gbọ́dọ̀ lọ. do you know ǹjẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀? gbogbo àwọn tó lọ pariwo lẹ́mbàsì yẹn kì í ṣe pé ó wù wọ́n bẹ́ẹ̀, no kò wù wọ́n. wọ́n pákéèjì wọn kúrò nílé, wọ́n ní wọ́n máa fún wọn ní 50 to 80 pounds. abroad wọ́n wà o, abroad ni wọ́n wà, wọ́n ní wọ́n máa fún wọn ní 50 to 80 pounds kí wọ́n tó kúrò nílé. iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe lọ́wọ́n àsọ fún wọn. wọ́n adéwájú Nigeria Embassy wọ́n gbé placard lé wọn lọ́wọ́ pé ẹ máa sọ fáyé pé Buhari la fẹ́, One Nation la fẹ́. ẹ sọ fún agbẹ́ni tá a fẹ́ wá ṣe lélẹ́yìn wọn ni ní tẹ́ ẹ fẹ́ wá ṣe àbí bẹ́ẹ̀ kọ́ àní fún yín lówó ọ̀nà tí kálukú dẹ̀ ti wá jìn. bí wọ́n ṣe dàgbà tó do you know pé láti sọ wípé káwọn máa lọ léyìn ó tún nira fún wọn, àwa náà nìṣòro ara wa pé àwọn ò lè wá bẹ́ẹ̀ káwọn lọ bẹ́ẹ̀. wọ́n ṣe ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n fún wọn ní 50 pounds náà promise wọn mọ́, wọ́n fún wọn ní 10 15 pounds àbí 20 pounds. ẹni tó wá organize wọn gbà táwọn èèyàn wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé wọ́n rán yín níṣẹ́ ẹrú ẹ̀ẹ́dẹ̀ fi tọmọ jẹ, ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tá a dẹ̀ sọ pé à ń béèrè Yorùbá Nation, ẹ̀yin náà dẹ̀ tẹ̀lé wọn lọ ṣerú ẹ̀ oníṣẹ́ owó náà gbé fóun o. ó ní ká ní mo mọ̀ ká ní mo mọ̀ wípé nǹkan tán fẹ́ ká lọ ṣe ń bẹ̀ gan ni bá ṣáàjì wọn jù bẹ́ẹ̀ yẹn lọ. òkè ọ̀rọ̀ Yorùbá Nation tá a wá gbé dání nǹkan ó ní tẹ́ bá fẹ́ kí n ṣiṣẹ́ fún ẹ máa sanwó fún mi ni. Can you imagine that? United Kingdom ni wọ́n wà o. àwọn ló tún ń béèrè owó kí wọ́n tó kéde Yorùbá Nation. lára àwọn ìṣòro tá a ní làwa ara wa fúnra lára wa. still a sì lórí ọ̀fẹ́ alágbára a ní ọ̀nà láti gbégbà. báwọn èèyàn kan ò bá jáde wọn bá wa tá a bá jáde ẹjẹ́ á fìgbànú kan ṣoṣo sọ̀já, ẹjẹ́ á ṣera wa lóṣùṣù ọwọ̀, ẹjẹ́ á pàtọ̀pọ̀ kó lè hó, ẹjẹ́ káwọn àgbààgbà tí wọ́n bá nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn lóòótọ́ tá a sì fẹ́ Yorùbá Nation, ẹjẹ́ ká ní ìlànà àtẹ̀lé, kò sí ìlànà àtẹ̀lé. ìlànà àtẹ̀lé tó wà ẹgbẹ́ ni, ẹgbẹ́ ò lè gbé Yorùbá débi kan o, ẹgbẹ́ kìnnì kan Yorùbá, ẹgbẹ́ kìnnì kan Yorùbá no, á gbé ẹgbẹ́ tìṣẹ́gbẹ́ kan á parapọ̀ sójú kan. because tá a bá ń ṣe níṣẹ́ ẹgbẹ́ ilé ọ̀fẹ́ gborí, ẹgbẹ́ ẹ̀tọ̀ wọn fẹ́ gborí, ẹgbẹ́ ilé ọ̀fẹ́ gborí yìn. we don't need that. a ní ìdí láti jọ ṣiṣẹ́ papọ̀ kájọ pa ìtọ̀pọ̀ kó lè hó. lóòótọ́ lọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà níjà rìnrìn nílẹ̀ ó ní many people ń gbépò yẹ ẹnu well ó yẹ káwọn èèyàn sọ sí ntọ́ bá wà ńlẹ̀ náà làwọn èèyàn máa ń discuss lé nípa ẹ̀. ṣùgbọ́n still bàbá ibi tá a ti ń sọdún ìlàsàmọ̀jà la ti ń sọdún múláwá, bàbá ń sọ̀rọ̀ nǹkan tí ń lọ lóde ká má gbàgbé ìta gbé lọ́wọ́ tá a láà fẹ́ àti ibi tá a ń lọ.
oríṣiríṣi àtakò la ní lórí ọ̀rọ̀ Yorùbá Nation ṣùgbọ́n tá a bá tẹpẹlẹ mọ́ tá a fún gbàjá wa lé wọ́n gbà wá kó lójú ọ̀nà ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi tì í. ó dàbí ẹni pé ntọ́ máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó sì mí gbọ́ ni pé ibi tọ́rọ̀ fẹ́ lọ hẹ́ǹdì sí lèmi ti máa ń mọ̀rọ̀ sọ. ẹ jẹ́ kí ìran Yorùbá ẹ jẹ́ ká máa kéde Yorùbá Nation ní gbogbo ibi tá a bá wà àmú lọ́jìkì yìí lò rárá kò jẹ́ káwọn èèyàn kà wá sí. kádẹ̀ ní lọ́kàn wípé àfún ní gbèdéke kádẹ̀ tó ní lọ́kàn pé anybody tó bá ti gbé referendum wá now kì í sara wa tí referendum bá máa wáyé ẹ gbọ́ lẹ́nu bàbá Bánjí Akíntóyè because bàbá yìí ni mo sì rí tó sì ń lead nípa ọ̀rọ̀ Yorùbá Nation tí bàbá ọba ti wá sọ̀rọ̀ nípa ẹ̀ ní tí wọ́n ń sọ ni wípé a máa sọ fún ìjọba pé kí wọ́n fààyè referendum sílẹ̀ fún wa lọ́jọ́ iwájú. orílẹ̀-èdè Scotland wọ́n ti ṣe referendum sẹ́yìn wọ́n múra láti ṣe míì but England ń gbìyànjú láti blọ́ọ̀kù wọn ó ṣeé ṣe kí Nàìjíríà náà blọ́ọ̀kù tiwa náà ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ gba wrong approach a gbọ́dọ̀ ṣe ní wá gbà kàrà wá gbẹ̀kọ́ tọmọdé fi mojú ẹni because dandan ni kí wọ́n fọwọ́ sí ká tó rí referendum ṣe ṣùgbọ́n ká tó pè fún referendum ẹ jẹ́ kí a kọ́kọ́ pèrò sọ́kọ̀ dáadáa tó bá jẹ́ láti January di June ńlá fi ń kéde Yorùbá Nation èmi àtẹ̀yìn every one of us nínú ilé wa ó yẹ kí ròyìn ẹ ò ti kárì ṣùgbọ́n majority tí ń wò mí lónìí ibi tá a ti sọ yìí náà ló ti parí sí. ó dijọ́ tá a bá tún bára wa pàdé online ká tún mọ̀ pé ọ̀rọ̀ lọ sọ irọ́ lọ pa bó ṣe yẹ kó sọ nìyẹn bí ó ṣe yẹ kó sọ nìyẹn. everyday ọjọ́ wo là ń mẹ́nu lọ́rọ̀ Yorùbá Nation nínú ilé wa láyìíká wa láàrin àwọn èèyàn tá a jọ pàdé. ǹjẹ́ tán bá béèrè lórí Yorùbá Nation lọ́wọ́ gbogbo wa ń já lè convince àwọn èèyàn because àwọn èèyàn tí ń bẹ́ńta ọkàn wọn yí gbè wọ́n fẹ́ ká convince àwọn majority wọ́n dúró dàwọn olóṣèlú ní 2022 and 2023 wọ́n bèlè pé wọ́n bọ̀ wá fáwọn lówó láti wá yí ọkàn wọn padà ọ̀rọ̀ dọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta fi pàmùkúrò abẹ́rẹ́ ni. and fídíò kan ń jà rìnrìn nípa pé àwọn Boko Haram wọ́n kọ̀nvàtì àwọn ìlú kan sí ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àwọn èèyàn kan wá sọ wípé kìí ṣe ní Nàìjíríà mọ̀ báyà yìí náà ti rí fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ bá rí tẹ́ rò pọ̀ yẹ kẹ́ fi àwọn èèyàn wọ́n lè sọ pé fake news ni wọ́n lè sọ pé kìí ṣe Nàìjíríà mo ní fídíò kan bì táwọn Boko Haram ti lọ sí army camp tí wọ́n dẹ̀ pa wọ́n kalẹ̀ ǹjẹ́ tá a bá tún fi hàn náà sóòtún ní sọ wípé fake ni tàbí kìí ṣe Nàìjíríà ló ti ṣẹlẹ̀ mo ní fídíò níbi táwọn afẹ̀míṣòfò yìí ti ń kóra wọn jọ ẹ má bínú aago iná ń sáré o meanwhile mo lálejò tí màá sáré béèrè nǹkan kan lọ́wọ́ wọn kó tó di pé màá tẹ̀ síwájú kí n tó wá fi fídíò yẹn hàn yín fáǹfààní àwọn èèyàn tí ò tí ì rí eléyìí tán ti ń convert àwọn èèyàn sí Christian tán ti ń convert àwọn èèyàn sí Islamic religion pẹ̀lú tìpátìkúùkù màá fi hàn yín eléyìí tí wọ́n ti lọ sí army camp màá kàn fi hàn yín díẹ̀ kí Facebook ó má bàa yọ fídíò yìí kúrò lórí Facebook because ó bà yàn lọ́kàn jẹ́
bóyá a tún máa sọ pé kì í ṣe Nàìjíríà ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé every blessed day làwọn Boko Haram ń pààyàn o. mo ka news kan lánàá wípé àwọn ISWAP wọ́n tún kọlu àwọn abúlé kan more than 400 àwọn èèyàn ló kú more than 100 houses òun náà ni wọ́n dáná sun. ǹjẹ́ pépà gbé ǹjẹ́ àwọn èèyàn gbọ́n pa rẹ̀. àwọn sọ́jà tó ṣubú lójú ìjà yìí ǹjẹ́ Fúlàní ni wọ́n ṣáúsá ni wọ́n ṣé wọ́n ṣe Yorùbá. ṣé brọ́dà mi ò sí ń bẹ̀ ṣé tiẹ̀ ò sí ń bẹ̀. ẹ jẹ́ kálejò mi ó wọlé pápápá kí n sáré béèrè gbólóǹbí méjì lọ́wọ́ wọn kí n yọ̀ǹda wọn kí n wá tẹ̀síwájú. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ wà lórí Facebook gbogbo mẹ́sẹ̀gì náà ni mò ń rí tí mò ń kà God bless you all. ẹni tó sọ pé ìlú ó dùn nìkan náà kọ́ ni yóò jẹ́ ń bẹ̀ o tílu bá dáa tílu dùn ọmọ mi ó jẹ́ ń bẹ̀ èmi ó jẹ́ ń bẹ̀ ẹ̀yin náà ó jẹ́ ń bẹ̀ Yorùbá nation is the only solution tá a bá kàn tanra wa lókù. àwọn ìgbésẹ̀ tá a lè gbé tí yóò fi bọ́ sójú ẹ̀ tá a fi rí tá a fẹ́ gbà òun náà ni mo ní kájọ sán ọ̀nà ẹ̀ ni mo ní kájọ sán ìgbésẹ̀ ni mo ní kájọ gbé. lẹ́yìn bàbá Bánjí Akíntóyè àwọn tó bá tún jẹ́ àgbàlagbà nínú agitation yìí ẹ jẹ́ ká mọ̀ wọ́n ẹ jẹ́ ká dá wọn mọ̀. ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ ni mo ń sọ o ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ ajìjàngbara fún Yorùbá nation ẹ jẹ́ kí wọ́n pawọ́ pọ̀ sójú kan ẹ jẹ́ kán parapọ̀ sójú kan. ìdí ni pé àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbé gbá dórí. ọ̀pọ̀ iṣu ní yagi lóko ọ̀gbọ̀gìrì ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní mọ́lẹ́ ọ̀pọ̀ oyin ní safara àkópapọ̀ èrùn ní magìyàn. àtẹ́lẹwọ́ kan ò lè gbẹ́rù dórí o. látòní lọ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà nínú agitation yìí mo fi Ọlọ́run bẹ̀ yín tẹ́yin bá mọ̀ wọ́n bóyá kẹ́ ẹ fún wọn ní nọ́mbà tèmi tàbí kẹ́ ẹ fẹ́ mi ní nọ́mbà tiwọn èmi ò ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ àwọn nǹkan tó yẹ ká ṣe ọ̀nà tó yẹ kí wọ́n gbà láti pè wá papọ̀ tá a bá rí èèyàn méjì tí ń bára wọn jà nínú agitators àwọn àgbà yìí lè pè wọ́n lè bá wọn sọ̀rọ̀ ntùgbẹ́nùgbé wípé ká fìjà lẹ̀ ká fi ọ̀tẹ̀ lẹ̀ ká fìbínú síra wá lẹ̀ ká lè jọjà fún Yorùbá nation. God bless you all. iṣẹ́ tí mo gbé fún ẹ̀yin tẹ́ ń wò mí nìyí ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn àgbà wọ̀nyí
iṣẹ́ tí mo gbé fún yín nìyí because bàbá Bánjí Akíntóyè nìkan lèmi ń rí olóyè Sunday Ìgbòho nìkan ni mò ń rí mi ò tún sábà rí àwọn míì tí wọ́n jágbà nínú agitation yìí míì wá wọ́n wà ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n jáde síta mi sọ pé kán campaign o mi sọ pé kán lọ sórí fídíò nìkan o no ẹ jẹ́ ká dá wọn mọ̀ ẹni téèyàn ó mi ì ṣiṣẹ́ fẹ́ nìkankan mo dẹ̀ sọ tẹ́lẹ̀ pé mi ò ṣiṣẹ́ fẹ́ gbẹ́ kankan mo ní mo ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ẹgbẹ́ ni mo sọ o tí bá ń jà fún Yorùbá Nation mo ti sọ mo dẹ̀ tún dúró lórí ẹ̀ ẹ máa gbọ́ oríṣiríṣi nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo máa ṣe lórúkọ àwọn ẹgbẹ́ kan lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ máa mọ̀ wípé lóòótọ́ mi ò bẹ́gbẹ́ kankan ṣe mi ò dẹ̀ lẹ́gbẹ́ kankan ń pọ̀ sí gbogbo ẹgbẹ́ pátápátá tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ kàn sí mi I am very very ready to work with you any one of you mo ṣe tán láti iṣẹ́ pẹ̀lú gbogbo ẹgbẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation pápápá ẹ jẹ́ kí n sáré dálejò mi lóhùn ọ̀nà tí wọ́n ti wá jìn iṣẹ́ mọ̀ wípé ọ̀nà pọ̀ lẹ́rùn àti pàápàá oríṣiríṣi ọ̀nà lèmi yà sí anílé-nbi tọ́pọ̀ ní mi kò sí ibi orun bá ti gbé bá mi mo ti sùn now àlejò mi pápápá ẹ bá mi kí àwọn èèyàn tí ń gbọ́ wa ibi tẹ́gbẹ̀nu sí rè. ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ní àṣálẹ́ yìí ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. àṣẹ. bàbá mo gbàdúrà fún yín ní àṣálẹ́ yìí tọkàntọkàn iléeṣẹ́ yín ò ní jóná. àṣẹ o àṣẹ o kí ló kọ yín. òdú ni mí ò kì í ṣe àìmọ̀ fún olóko. bẹ́ẹ̀ ni fáwọn tí ò wá mọ̀ yìí. fún àǹfààní àwọn tí ò mọ̀ mí èmi ni wọ́n pè ní ọba ìṣègùn sífù alárẹ̀mọ àpèsè ọ̀la. bàbá. mo ń gbọ́ yín. ó ti tó ọjọ́ bíi mẹ́ta kan tọkàn mi ti wà lọ́dọ̀ yín ṣùgbọ́n àwọn ìrìn àjò pọ̀ lẹ́sẹ̀. èmi náà mọ̀ bẹ́ẹ̀. bí mo ṣe ń ibi tí mo ti kúrò tí mo fi wá sí orí ètò ilé ni òkè ìmẹ̀sí ni mo ti kúrò. kí náà ń ṣe lókè ìmẹ̀sí. a ní ṣíṣe ní ni wọ́n ṣe ọdún eégún ládùnwò ọdún eégún ìjọ ọdún kan tó yẹ pé ó kọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló lè mọ̀ ní ọ̀rọ̀ tí mo sọ yìí ó máa yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá káàkiri lóríṣiríṣi àwọn ìlú. náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí tá a bá wò yín dáadáa a lè pè é ní babaláwo bẹ́ẹ̀ ni sà a tún lè pè é ní oníṣègùn ìbílẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn kan máa ń da lúrú pọ̀ mọ́ sàpà wọn mọ̀ wípé oníṣègùn ìbílẹ̀ ó yàtọ̀ sí babaláwo ǹjẹ́ lè bá mi sọ ìyàtọ̀ kékeré tó wà ńbẹ̀. ẹ ṣé bàbá àkọ́kọ́ ìyàtọ̀ tó wà nínú oníṣègùn pẹ̀lú babaláwo oníṣègùn jẹ́ èèyàn tó jẹ́ pé àwọn ló máa ń gba ewé àti egbò láti fi ṣe ìwòsàn fún onírúurú àìsàn tàbí ìdojúkọ ogun tí ẹ̀dá bá ń dojúkọ ìyẹn fún oníṣègùn babaláwo ó jẹ́ èèyàn tó jẹ́ wípé onífá tí ó gbọ́ pẹ̀lẹ́ janlẹ̀. tí ó gbọ́ pẹ̀lẹ́ janlẹ̀. oríṣiríṣi wọ́n ní tí ọ̀rọ̀ bá rú ni lójú bàbá. bó bá rú ni lójú àbílẹ̀ léèrè. ifá làgbà òpìtàn tí ń bẹ lójú fẹ ifá la kọ́ ni lọ́rùn bí iye kan ní. mo gbà iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ o olùmú ọ̀tún ọlọ́kànrin lọ́sì àárín ọpọ́n ìta ọ̀run ilé ọ̀gẹ́rẹ́ pẹ̀kìtì àpò òlòló lóhùn gbẹ̀dúgbẹ̀dú ìwọlọ̀ gbọ́ mọ́mẹ́bí kàlùkàlù mọ́ gbé àmì báyìí o ìwọ́láwọ́ àwálọ̀gbẹ̀rì ìwàjà. ẹ ṣeun bàbá èmi tí mo dúró sí iwájú yín sà fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti mọ̀ mí pẹ̀lú ilé tí mo ti jáde mo jáde ní ilé onífá bàbá mi tún jẹ́ oníṣègùn tó dájú ọba ìṣègùn tí wọ́n fi mí jẹ oyè bàbá tó bí mi lọ́mọ ni iṣẹ́ yìí èmi ò kọ́ lọ́wọ́ ẹnikẹ́ni bàbá wọ́n bí mi sínú iṣẹ́ ìṣègùn. ẹ̀jọ̀gún bá ní. bẹ́ẹ̀ ni sà. now ẹ jẹ́ ká wá wò báyìí ẹ jẹ́ babaláwo ẹ̀sùn tó jọ ń ṣègùn. bẹ́ẹ̀ ni sà iṣẹ́ tí bàbá mi ṣe náà nìyẹn méjèèjì ni bàbá mi ṣe. now ẹ mọ ojú tewétegbò dáadáa. bàbá mo gbìyànjú níwọ̀nba. ohun tí yóò wù mí kí a jọ máa gbéyàwó lórí ètò yìí òun náà ni agbára tí ń bẹ nínú ewé àti egbòogi nílẹ̀ Yorùbá torí wípé gbogbo àwọn oògùn oníkóró tá à ń lò lónìí tẹ́yìn ń lò lónìí tá à ń kó jẹ lónìí egbòogi náà ni wọ́n fi ṣe níbi tí wọ́n ti ṣe tẹ́ bá wò dáadáa máa rí i pé lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá ń bí aláwọn ọ̀jọ̀gbọ́n
kọ́lọ́n wọ́n fọ̀run kẹ́ ọkọ olóyún aláwọn ọ̀jọ̀gbọ́n nínú oníṣègùn ìbílẹ̀ tó jẹ́ pé wọ́n ti ṣe àyípadà ọ̀nà tí ojú tá a fi ń wo ìṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti sọ àwọn oògùn kan di oníkóró tá a sì ń lò ó tó sì ń fún wa níwòsàn lóríṣiríṣi ọ̀nà n ò fẹ́ mọ dárúkọ pródọ̀tì lélẹ̀ tẹ́yìn náà ti bá pàdé lélẹ̀ tẹ́ ti bọ́ gbọ́pọ̀ lówó ẹ̀ lélẹ̀ tẹ́yìn náà ti wò rí dáadáa. Bàbá mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ewé kan wọ́n máa ń pe ewé ọ̀hún ní ìtìpá ìlílà àbí ìtìpá ìlílà. ẹ ṣe bàbá. now báwo ni ewé ìṣeré and again kí làwọn nǹkan tá a lè lò fún. ẹ ṣeun bàbá ní ṣókí ewé tí wọ́n ń pè ní ìtìpá ìlílà yìí ó jẹ́ ewé tí ò ga lọ́pọ̀ ewé rẹ̀ ò sì fẹ̀ ó kéré gan lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn ló máa ń tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tá a dá mọ̀ tá a jẹ́ gẹ́gẹ́ bí awo ọ̀nà táwa ń lò fún iṣẹ́ tó ní pọn ló ń ṣe tá a bá mu tá a bá já ewé tá a sọ yìí sà a máa ń lò fún èyọ́nú àwọn àgbà fún ẹni tí ọ̀nà bá dí fún tọ̀nà bá dí gágá tí ìrìn àjò ayé èèyàn tí ò yé èèyàn mọ́ bàbá tá a bá rí irú ewé tá a sọ ewé ìtìpá ìlílà yìí ewé kan wà a máa ń pè ní irun arúgbó òun ni àwọn oníṣègùn máa ń àwọn la mọ̀ sí. tán bá ń dárúkọ irun mú arúgbó èmi rò pé á rè turun mú arúgbó ni. kò rí bẹ́ẹ̀ bàbá ọlá bí ewé yẹn ṣe wọ ewé yẹn jẹ́ ewé kan tó yẹ pé ó ní ẹ̀gún lára lọ́pọ̀lọpọ̀. náà fi pè ní irun mú arúgbó. kò sí èèyàn tó lè dédé gbámú ó ní bá a ṣe máa ń já àwọn olóyè tá a bá já ewé yìí a máa ń pe ewé kan náà ní èèpo ọ̀bọ̀ púpọ̀ nínú àwọn èèyàn náà ló máa mọ̀ kò dandan kí èèyàn jẹ́ gẹ́gẹ́ bí oníṣègùn tàbí babaláwo ewé èèpo ọ̀bọ̀ yìí bàbá tá a bá wá àwọn èròjà tó kù mọ́ tá a bá gun papọ̀ tá a ṣe bá a ṣe máa ń ṣe bàbá tá a bá pò mọ́ ọṣẹ tí èèyàn tí ọ̀nà bá dí fún tí àwọn ayé ń yọ lẹ́nu ní o àbí bóyá nínú àwọn ọ̀nà kan tàbí míì sa bàbá mo fi dá èèyàn lójú tí èèyàn bá máa bu díẹ̀ nínú àwọn ọṣẹ yìí tó wá kankan ìbílẹ̀ tó dára bàbá tó bá wẹ ọṣẹ yìí nígbà kínní ìgbà kejì tí ó bá fi pé ọ̀sẹ̀ kejì a ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti padà wá dúpẹ́ lọ́wọ́ wa bàbá iṣẹ́ bàbá tó bí mi lọ́wọ́ ni bàbá irú àwọn èèyàn tó bá lo irúṣẹ́ yìí bàbá wọ́n wá dúpẹ́. ẹ jẹ́ kí n béèrè báyìí ní kúkúrú èdè ẹ sáwó. bàbá mo dúpẹ́ mo ṣe awo torí wọ́n bí mi sínú ẹ̀ ni. irú awo wo lẹ ṣe awọ pa ni àbógbò ni àbí èwo ń bẹ. ẹ ṣe bàbá ògbóni ni awo tí mo ṣe oyè mo tún jẹ́ adarí kan nínú ẹgbẹ́ ògbóni sà. oyè wo lẹ jẹ́ ń bẹ̀. àpèsè ọ̀la ni oyè tí wọ́n fi mí jẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ní branch káàkiri tí wọ́n lè máa testify sí tọ́wọ́ àwọn náà bá wò wá lọ́wọ́lọ́wọ́. kódà ipasẹ̀ ìrìn àjò ògbóni ni mo gbà lọ sí òkè mẹ̀sínẹ́ẹ̀nì níbi tí wọ́n ti ṣe ọdún eégún ládùnwó yẹn ó ní àwọn aṣojú kọ̀ọ̀kan tí wọ́n yàn ní branch tá a lọ ṣojú fún àwọn ẹgbẹ́ ògbóni lẹ́ni bí mo ṣe ń kú òun bẹ́ẹ̀ lẹ́ni bàbá ibẹ̀ ni mo gbà jáde sí bíbá. ẹ já wò báyìí ọmọ ìlú wo ni yín. ẹ ṣeun bàbá ọmọ ìlú ìpólè ìlọ́rọ̀ ni mí ní ìpínlẹ̀ èkìtì. ìpólè ìlọ́rọ̀. bẹ́ẹ̀ ni sà ní ìpínlẹ̀ èkìtì. now gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ wípé ajẹ́bínisẹ́ yìí kì í ṣe pé ẹ kọ́ lọ́dọ̀ ẹnìkankan àrídájú sì wà wípé ẹ mọ̀ ọ́ dojúdojú ni ẹni a lè lo ewé yìí ìtìpá ìlílà yìí fún aṣínà that is ẹni tí ọ̀nà bá dí fún tí gbó dí gágá tí gbó dí gàgá tí nǹkan dojúró bí ẹsẹ̀ aràn sọ pé ó lè ṣiṣẹ́ fún ìgbàgbọ́ ń bẹ nínú ewé àtegbò yorùbá ni wọ́n sògùn àìkú fún ọ oní ọ̀jẹ́ só ti kú ni pé yorùbá tí ìkú kò tí gbọ́dọ̀ sọ pé kò jẹ́ kọ́rọ̀ mọ́ dàbí orí ayé o èèrà o oògùn tẹ́sí fún mi lánàá o yọ jẹ́ o kò jẹ́ o ń ṣe mí láyà kú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  àwọn náà pẹ́ ń lé ni àpẹ́ ń lé ni now púpọ̀ àwọn èèyàn tí wọ́n wò wá wọ́n fẹ́ mọ̀ yín síwájú wọ́n fẹ́ béèrè gbólóhùn kan gbólóhùn méjì lọ́wọ́ yín sẹ́wọ̀n pé gbàtẹ́ ń ṣàpèjúwe ewé yìí majority náà fẹ́ tẹ́ lọ́gbẹ́ àti àwọn nǹkan kan wọ́n fẹ́ mọ àwọn nǹkan kan tó kù ẹ bá ń pe nọ́mbà yín fún àwọn èèyàn tí ń gbọ́ wa. ẹ ṣeun bàbá
nọ́mbà tí àwọn èèyàn lè pè mí sí tó jẹ́ bí WhatsApp nọ́mbà mi. ok. èmi ọba ìṣègùn àpèsèọlá WhatsApp nọ́mbà mi ní eléyìí 081. yeah. 02 87 93 28. ẹgbẹ́lẹ́ kan sí. 081 02 87 93 28. nọ́mbà àtẹlẹ pé ọba àṣegùn sí náà lélẹ́yìí 081 02 87 93 28 081 02 879328. mo fẹ́ kẹ́ ẹ nígbàgbọ́ kan pé ẹnikẹ́ni tẹ́mi àkàndọ̀rọ̀ Awíkonko bá ti gbé wá sórí ètò yìí ẹ mọ̀ wípé ẹni tí mo rí ẹni tí mo mọ̀ dojúdojú ẹni tí mo rí dájú ẹni tí mo lè fògùn ẹ̀gbárí ẹni tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni. dánwò ló bí yà ọ̀kẹ́rẹ́ dàntàn bàbẹ́ ìgbìyànjú ní satọ́kùn fún olóríire kì í wọlé bá látẹ̀tẹ̀rẹ̀ Yorùbá ní bọ́ bá roni lójú àgbélẹ̀ léèrè tọmọdé ọ̀bá mọ̀tàn mọ́ alọ́dọ̀wọ́ ìyá òun àwọn ìyá ẹ̀ tó dọwọ́ ẹ̀ òun náà làwọn àgbà mẹ́ta tọmọ díẹ̀ ta èmi Àkàndá ò ní tujú bá ń lọ. so tẹ́ bá ní nǹkan kan tó rú yín lójú nípa ìṣègùn ìbílẹ̀ nípa ìrìn àjò ayé tẹ́ fẹ́ béèrè tẹ́ sì fẹ́ gba ìlànà ìbílẹ̀ ẹ má ro lẹ́ẹ̀mejì ẹ pè ọba ìṣègùn ẹ pè wọ́n lẹ́ẹ̀kan sí sórí 081 02 87 93 28 081 02 87 93 28. pẹ̀lú ògo Ọlọ́run àwọn ewé kan náà wà tí mo fẹ́ béèrè nípa rẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ lónìí ẹ bá ń dágbére fáwọn èèyàn wa kẹ́ ẹ tó dágbére ẹ bá ń sọ nọ́mbà yín yẹn lẹ́ẹ̀kan sí. nọ́mbà èmi ọba ìṣègùn àpèsèọlá lẹ́ẹ̀kan sí tó jẹ́ bí WhatsApp nọ́mbà mi tí ẹ bá fẹ́ pè mí fún ìbéèrè lọ́nà kan tàbí mi. ẹ dẹ̀ lè chaàtì wọn. bẹ́ẹ̀ ni ẹ lè ṣáàtì èmi náà ni mo máa gbé ẹni kò sí tàbí tẹ pè mí ẹnikẹ́ni ò kì í bá mi gbé nọ́mbà ti tèmi torí iṣẹ́ tàwa ń ṣe ṣá iṣẹ́ àṣírí ni. bẹ́ẹ̀ni. so nọ́mbà tí ẹ lè pè mí sí lẹ́ẹ̀kan sí 081 02 87 93 28. lẹ́ẹ̀kan sí. 081 02 87 93 28. ní agbára ti Ọlọ́run tí ẹ bá pè mí mo nígbàgbọ́ pé ohun gbogbo ní ṣíṣe níwájú Ọlọ́run. lágbára Ọlọ́run ìjọ tí àǹfààní bá tún wà ń ó tún gbé yín wá láti wá sọ̀rọ̀ nípa àwọn ewé kan àti nípa àwọn àrùn ara kan tí ń yọ àwọn èèyàn kan lẹ́nu. bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀. ẹ ṣeun bàbá kí n tó máa lọ ẹ jẹ́ kí n wúre fún àwọn èèyàn ní ṣókí. ọ̀yà. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáláyé mo wúre fún yín ní ẹ̀ẹ̀kan sí mo ní ojú tẹ́ fi ń wò wá ojú yín ò ní fọ́. àṣẹ. àwọn Yorùbá ní pé ojú ẹ̀dá ò kì í fọ́ nílédì ìmọ́lẹ̀ ayé yín ò ní wọ òkùnkùn. àṣẹ. ojú ẹ̀dá ò kì í rí bí nílédì mo wúre fún yín ọ̀rọ̀ àkóbá àti àdábá wọn ò ní parọ́ ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan yín. àṣẹ. ọwọ́ tí ẹ fi ń tẹ fóònù tí ẹ fi ń rí wa wò ní wákàtí àti àkókò yìí mo wúre fún yín ọmọ aráyé ò ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí yín lọ́wọ́. àṣẹ. ní gbogbo ibikíbi tí ẹ wà láti èní lọ pé ẹ̀kan tí ẹ ní oore ọ̀fẹ́ láti fi ojú ríjú pẹ̀lú èmi ọba ìṣègùn àpèsèọlá láti èní lọ ọ̀nà àbáyọ abẹ́rẹ́ sílá fún yín. àṣẹ. ẹ ṣé gan onígbà kan náà. God bless you sir. ẹran gbogbo ló lásìkò tó máa ń dùn gbogbo ẹran ló lásìkò tó dúró fún ẹran gbogbo ló lásìkò tó máa ń dùn gbogbo ẹran ló lásìkò tó dúró fún. mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n fi àfihàn fídíò ọ̀hún níbi tí wọ́n ti ń convert àwọn èèyàn forcefully sí ẹ̀sìn míì lélẹ́yìí tí Ọlọ́run ọ̀rẹ́ nìkankan ṣùgbọ́n ta ni àwọn yẹn láti sọ wípé àwọn ò ní gba ẹ̀sìn tí wọ́n ní kí wọ́n wá gbà lójú náà lè wùrà ń horun because àwọn tí ọba ti gbà wọ́n ń pa wọ́n lójú ẹsẹ̀ ni wọ́n ń pa wọ́n lójú ẹsẹ̀ ni àwọn tó gbólóòótọ́ dání ńlọ́lọ́rọ̀ ẹ jẹ́ kí n ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí mo sọ bákan náà ni wọ́n ṣe àfihàn eléyìí tí mo sọ nípa tàwọn sọ́jà ṣùgbọ́n belenja òun náà ni màá ṣàfihàn rẹ̀. أشهد الله أشهد الله لا إله إلا الله
Muhammad Rasulullah. Dikaye. Amabla. Muhammad Rasulullah. Asyhadu an la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. Asyhadu an la ilaha illallah. La ilaha illallah. eléyìí tí mo ní n ó ṣe àfihàn rẹ̀ náà kò wojú rí n ó ṣàfihàn rẹ̀ díẹ̀ because n tó báyàn lọ́kàn jẹ́ ni. lóní láǹfààní àti pílẹ̀ jù báyẹn lọ. now tẹ́ bá wo complete fídíò yẹn ẹ máa rí pé káàmpù àwọn sọ́jà ni ohun tí wọ́n jẹ́ kó yé wa ni pé ìpínlẹ̀ Borno ló ti ṣẹlẹ̀ àwọn èèyàn kan làwọn sọ́jà yìí fẹ́ntọ́ bá ti láǹfààní àti wò ó ẹ máa rí pé fídíò yẹn bá yẹn lọ́kàn jẹ́ wọ́n pa wọ́n gbé àwọn nǹkan ìjà wọn lọ. now gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ mo ní lọ́pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan Yorùbá náà ní kọ́kọ́ kọ̀ǹdẹ́mù nǹkan tó jẹ́ tiwọn Yorùbá ni yóò kọ́kọ́ sọ wípé irọ́ ló ń pa ǹjẹ́ Yorùbá lè pawọ́pọ̀ ǹjẹ́ a lè sowọ́pọ̀ láti ṣe nǹkan ẹyọ kan ṣoṣo zéèlì tá a ní lásìkò operation Folúmọ́ àjọṣepọ̀ ìfẹ́ ara wa tá a ní àsìkò ìdásílẹ̀ Àmọ̀tẹ́kùn ǹjẹ́ a lè rí ìfẹ́ yẹn mú padà ìbá dáa ká tún ìfẹ́ ọ̀hún mú padà mo ń rán kálukú wa padà sílé wa bẹ̀rẹ̀ látòrí èmi gangan alára because everybody mọ̀ wípé tàbí kí n sọ wípé ìwọ̀nba àwọn tí wọ́n ṣí níyè wọ́n mọ̀ wípé wíwà pọ̀ pẹ̀lú Nàìjíríà ó ń fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn fún wa. ọ̀nà àbáyọ ò ní pé ká jáde kúrò nínú Nàìjíríà ọ̀nà àbáyọ ọ̀hún ò wá easily kò tún fẹ́ wá easily kò tún lè wá easily ó máa wá pẹ̀lú agídí tí yóò wá kìí ṣe pé láti jà tàbí láti bújọba ṣùgbọ́n láti ní àtẹnumọ́ láti ní àfọkànsìn láti máa renew ìgbàgbọ́ wa nínú Yorùbá nation ká má jẹ́ kó bomi tútù sí wa lọ́kàn ọ̀nà tí òfin ní bomi tútù sí wa lọ́kàn ni pé ká má ní lọ́kàn wípé gbèdéke àkókò kan bákan náà lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá mo ti mú mọ̀ràn wá sẹ́yìn mo tún fẹ́ mú ìmọ̀ràn wá again ìmọ̀ràn ni wípé ẹ jẹ́ kí gbogbo wọn máa darapọ̀ mẹ́gbẹ́ fìjìláńtì tí bá ń bẹ nílùú wa a máa nira káwọn èèyàn tó gbégbésẹ̀ lórí nǹkan tó bá jẹ́ solution a máa nira káwọn èèyàn tó ka ọ̀rọ̀ èèyàn kún because kálukú ni máa ń nígbàgbọ́ wípé gbogbo ohun tó ń bá ti ń ṣe ńlọ dáa ẹ lè kó èmi alábàádànù ẹ má kó àbá mi dànù o Yorùbá máa sọ wípé àbá là á kó dànù kì í ṣe alábà but otherwise èèyàn lè kó alábàádànù kéèyàn má kó àbẹ́ dànù
that means èèyàn lè má fẹ́ràn ẹni tó mú àbá yẹn wá ṣùgbọ́n ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ ló wúra ọlọ́ndẹ̀ fi yé wa jura wa lọ àti pàápàá à ń ní àǹfààní sí àwọn àṣírí kan jura wa lọ káwọn èèyàn darapọ̀ mẹ́gbẹ́ fijilantí tí bá ń bẹ nínú ìlú wọn ẹ jẹ́ á máa sacrifice àwọn àkókò kan láti máa ṣọ́bodè ìtọ́wọ̀lú wa mo mú àbá wa ń jó ní pé àwọn tí wọ́n ń jìyàn gbé láwọn agbègbè tán bá ti ń jìyàn gbé ẹ̀ ṣe jẹ́ aṣara wájọ bíi 40 bíi 100 bí ìgbà tá a fẹ́ dẹ̀gbẹ́ ọdún kò sí ìlú tí wọ́n ti ń dẹ́ nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ dẹ̀gbẹ́ ọdún nígbà tí mi máa ń lọ sóko dáadáa èmi ò kì í yìnbọn èmi wà lára àwọn tí yóò mọ̀ dájá sínú igbó ni tá a bá jẹ́ bíi 40 àwọn bíi 30 nínú wa ló máa gbébọn dání wọ́n máa wá láti oríṣiríṣi abúlé kì í sí àwọn tó wà lábúlé tiwa nìkan that is tá a bá fẹ́ rẹ́ran rẹpẹtẹ pa tá a bá dẹ̀ rí gbó ńlá tá a nígbàgbọ́ pé ẹran kó wà ńbẹ̀ tá a fẹ́ dà lásìkò ẹ̀rùn àwa tá à ń dájà láàmú pé sùẹ́ mú ǹdé ẹranko tútù abòwò gbígbẹ́ ǹdé ó kó òǹgbòyì mọ̀rẹ́jà yójú ọlágbèǹda kí n tó wá dẹ̀gbẹ́ ó kó òǹgbòyì tọ́ bá gbọ́ gbòòlà ọmọ gbọ́ ọdẹ mọ́jẹ ń gbọ́ kò mú o ọdẹ mọ́jẹ ń gbọ́ kò mú o tí n bá gbọ́ kò mú ó gbé bán lé ọ̀dà gbòyì n bá gbọ́ kò mú ó gbé bán lé ọ̀dà gbòyì ìyẹn ni pé ẹni tó bá yìnbọn kọ́ mọ̀ sọ pé ó ṣe o kọ́ ya apẹran ni o àjẹ́ bẹ́ẹ̀ bọ́ bá ti sọ pé ó ṣe kó gbé mọ̀fẹ́ lòmíì kó náà wá dàgbò kó rí bó ṣe rọrùn sí because àwa tá à ń dàgbò àwa láàmú fẹsẹ̀ gún ìdágbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lọ́rọ̀ Yorùbá nation bó ṣe rí nu àwa kan risk life wa majority àwọn tó ń ṣe rally yẹn wọ́n risk life wọn níkẹ́ ọ̀pọ̀ ibi tán ti ń ṣe rally làwọn ọlọ́pàá ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kí wọ́n má wá bọ̀ torí ìfẹ́ ilẹ̀ wọn tí wọ́n ní wọ́n tún padà ṣe rally yẹn torí ìfẹ́ ilẹ̀ wọn tí wọ́n ní ni wọ́n fi sacrifice ọjọ́ yẹn wọ́n rìn ni wọ́n mú mi ni wọ́n jẹun ni àwọn ló máa take responsibility ẹ̀ tó bá kan tẹ̀rẹ́ sísá àwọn ni ó sáré àwọn tó wà nílé kọ́ bọ́ọ̀ ló ṣe fẹ́ rí lára wọn ńgbà tá a bá sọ pé kínní ò ní ṣe é gbà ìbànújẹ́ ni Ọlọ́run níjọ́ jẹ́ pin wà so wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ọ̀dájú kìtìkìtì wẹ́lu lọ ìyẹn túmọ̀ sí pé ká máa preach gospel Yorùbá nation wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn tí ò tẹ́yìn lọ́rùn tẹ́ ẹ nígbàgbọ́ wípé kásáré ṣe ni mọ́tà láwìn mọ́jọ ọ̀pẹ́ ń gbá níbi kan náà ni ó padà já sí. That is the truth 100% truth. My dear brothers and sisters bí Yorùbá nation tó bá bọ́ sí ọwọ́ èmi àti ẹ lọ́wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí mo sọ àwọn àgbà Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ sí agitation yìí kí wọ́n já dá wọn mọ̀ á mọ àwọn èèyàn tó yẹ ká iṣẹ́ pẹ̀lú wọn á mọ àwọn èèyàn tó iṣẹ́ láti iṣẹ́ pẹ̀lú wa ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ wípé o ò nífẹ̀ẹ́ sí Yorùbá nation ó wá sẹ́ǹdì nọ́mbà rẹ sí mi láti máa gbọ́ àṣírí wa tàbí láti máa ṣì wá darí àrá ni ó pa o kò ní jẹ́wọ́ nìkan o àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí Yorùbá nation àwọn tó jẹ́ agitators tó jágbá wa ni mò ń sọ o a fẹ́ mọ àwọn tá a fẹ́ bá ṣiṣẹ́ papọ̀ that is it God bless you all. Àkàndá ọ̀rọ̀ láìpẹ́ ẹ rí àwọn nǹkan kan látọ̀dọ̀ mi tó jẹ́ ọ́díò nípa Yorùbá nation bó bá ti dọ́dọ̀ yín ẹ̀yin náà ẹ gbé lárugẹ ẹ máa mọ̀ wípé lóòótọ́ Àkàndá nígbàgbọ́ nínú Yorùbá nation mo dẹ̀ mọ̀ wípé kò sí solution méjì fúnra Yorùbá ju pé ká yapa lọ kí làwọn nǹkan tí èmi ó ṣe tèmi ó ṣe tàbí tèmi ń ṣe òun náà ni wípé Kennedy tá a fi fẹ́ Yorùbá nation ìbò láti ń bá rìn àjò ayé wa bọ̀ pẹ̀lú location 9
ńbo la bá dé, ńbo ló yẹ ká wà. Kí ni bẹ́nẹ́fìtì tó wà nínú Yorùbá Nation? Ọ̀nà wo la lè gbégbà? Àwọn nǹkan tẹ́ máa bá pàdé ńbẹ̀ nu. Ẹ kú etí gbọ́, ẹ kú etí lọ́nà, ẹ sì kú ojú lọ́nà lágbára Ọlọ́run. Bó bá yẹ ṣe yà sí fídíò máa yà á, bí ó bá ṣe yà máa rìlíìsì ọ́díò ẹ̀. Á dẹ̀ paste ẹ̀ bá ṣe máa ń paste ẹ̀ sẹ́yìn. Àánú Ọlọ́run aláyè ò ní fi í sílẹ̀. Bẹ́ẹ̀ lẹ̀ ní mọ̀nira nígbà kọ̀ọ̀kan. God bless you all. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́ láéláé o. Ẹ ní di tá ń wọlé o. Ẹ ní tẹ̀pá. Ọwọ́ yín méjèèjì lẹ́fi gbẹ̀tọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́yin tẹ́ wà lókè òkun. Ẹ jẹ́ á di Yorùbá Nation mú. Gbogbo nǹkan tó bá ti dá a láyé náà ní kì í rọrùn láti ṣe. Ṣùgbọ́n téèyàn máa ń ṣe láṣeyọrí ni nǹkan téèyàn bá fi tọkàn tara ṣe. Téèyàn bá nígbàgbọ́ nínú ẹ̀, ìgbàgbọ́ ló ṣàkọ́kọ́. Commitment ní kejì. That is, mo fẹ́ ṣe tọkàn tara. Ọlọ́run ó fún wa lórí ọ̀fẹ́. Ọlọ́run ó bá wa ṣe. Tá a bá ti ṣe débì kan láàtó ẹsẹ̀ wá béèrè fún àǹfààní láti hold referendum. Ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń sẹ́ǹdì káàkiri lórí WhatsApp o, kò sí nǹkan kan nú ẹ̀ o, ẹ̀tàn ńlọ́wà ń bẹ̀ láti darí wa sọ́nà tí ó dání. And ní June 12 yẹn nǹkan máa ṣe ni pé wọ́n máa ṣe wọ́n ti change ẹ̀ gbàtà sí against wọn nípa referendum. Wọ́n ti change ẹ̀ sí poll àti opinion. So káwọn èèyàn ó sọ pé yes tàbí no tàbí mi ò ní interest. So ìyẹn náà máa wá kéde nírọ̀lẹ́ June 12. Wọ́n á wá pe press conference ń pé kí gbogbo àgbáyé ó wò ó. Yorùbá ti nígbàgbọ́, Yorùbá tẹ̀lé one nation, which táwọn ò tẹ̀lé. We don't have interest in one nation anymore. We want Yorùbá Nation. And orin táàdẹ̀ máa kọ títí tí Yorùbá Nation ó fi tẹ̀ wá lọ́wọ́ nìyẹn. Ọ̀nà táàjọ gbégbà ní kí gbogbo ọjọ́ máa san. Ọlọ́run ràn wá sí. Ẹ má gbàgbé láti like kẹ́ follow page mi lórí Facebook. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko eléyìí tẹ́ wà yìí náà ni. Bákan náà ni YouTube mi lórí YouTube channel mi. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. Ẹ wá Èdè Yorùbá TV. Ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé tó bá ti ń di lọ́la láago kan sáago méjì nílẹ̀ Ìbàdàn yìí, òun náà lè bá mi pàdé lórí Àgídìgbò FM, Àgídìgbò FM, Àgídìgbò FM, Àgídìgbò FM láago kan lọ́dọ̀ ẹni ta ló ní Oríyọmí Hamzat ni ọmọ ìyá mi tó dáa. Pẹ̀lú ògo Ọlọ́run aago kan sáago méjì náà lájọ pàdé ńbẹ̀. Entertainment program ni láàṣì ńbẹ̀ kì í ṣe ọ̀rọ̀ agitation, kì í sọ̀rọ̀ Yorùbá Nation entertainment program. A fẹ́ dára wa lára yá. Bákan náà láìpẹ́ jọjọ náà lẹ́tún gbóhùn mi lórí rédíò mi nílẹ̀ Ìbàdàn kan yìí náà ni pẹ̀lú ògo Ọlọ́run. Àánú Ọlọ́run aláyò ní fi gbogbo wa sílẹ̀. Ètò tọ̀hún aago 11 sí aago 12 ni yóò jẹ́ lọ́jọ́ Wednesday. Ṣùgbọ́n ó dìgbà tí a bá parí oṣù lámúlánà yìí. Ẹ̀mí ọ̀gbájá o, gbogbo ẹ̀mí tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni yóò rẹ̀yìn oṣù pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà mo ti ń sọ tipẹ́tipẹ́ wípé àparí inú ìwé tí mo ti kà sẹ́yìn láì mọye ìgbà fún tẹ́ ti gbádùn rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. A fẹ́ sọ di eré àgbéléwò. A fẹ́ sọ di eré àgbéléwò ọlọ́sọ̀ọ̀sẹ̀. Mo ti gbàṣẹ lọ́wọ́ ẹ̀gbọ́n mi tọ́jú òǹkọ̀wé, ìyún ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Òní. Wọ́n fún mi lórí ọ̀fẹ́, wọ́n ní mo lè yá pẹ̀lú ògo Ọlọ́run. Láìpẹ́ láì jìnnà òun náà lábẹ̀rẹ̀ yíya rẹ̀. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí kíkọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nílànà èdè Yorùbá, that is Àkàndá Ọ̀rọ̀ ti ní Yorùbá Broadcasting School. Yorùbá Broadcasting School níbi tá a ti lè kọ́ bí tí wọ́n ti ń pèdè. Sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè. Ó fẹ́ jẹ́ pèdèpèdè bóyá o ti lọ ṣe mass communication tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá wò ó pé raw gold sì ní ọ fẹ́ refine ẹ̀ kọ́ dán, ó fẹ́ mine ẹ̀. We mine you professionally by God grace. Ṣùgbọ́n lédè Yorùbá tó yanrantí òun náà ní tiwa. Bó o bá nífẹ̀ẹ́ sí pè mí lẹ́yìn ètò lórí WhatsApp, jẹ́ ká sọ̀rọ̀ +234 904 851 9362 +234 904 851 9362. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí acting náà
ó wọ̀ ọ́ láti máa ṣeré orí ìtàgé tàbí onífẹ̀ẹ́ sí editing ìwọ náà lè pè mí kájọ sọ̀rọ̀ lẹ́yìn ètò +234 904 851 9362 +234 904 851 9362. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníléeṣẹ́ ńláńlá àgbo oníléeṣẹ́ kéékèèké tẹ́ ẹ ti gbọ́ àparí inú rí ṣùgbọ́n tó wù yín bóyá ẹ fẹ́ polówó ọjà nínú ẹ̀ ni o bóyá ẹ fẹ́ so onígbọ̀wọ́ ẹ̀ ni o bóyá ọkàn wù yín ìwé yẹn wù yín ẹ wá fẹ́ kún wa lọ́wọ́ láti ṣe láti yege ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362. pẹ̀lú ògo Ọlọ́run a tún pàdé a lórí ọ̀fẹ́ àti pàdé láìpẹ́ jọjọ ó lè jọ́la ó lè jọ́túnla èmi ò nígbà kankan pàtó torí pé mi kọ́ mọlẹ̀ mi Ọlọ́run ọba lóní kọ́lọ́ngún mi kọ́mọ̀ fi wá wọn ra wa kọjá tún pàdé láyọ̀ àtàláfíà oorun ayọ̀ lásùn o àdélébáre o àrìnàkórè o gbogbo ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà ẹ̀ ní tàjò gbé sájò lágbára Ọlọ́run báyìí gàrí o.